Otasansan rédíò and TV. ṣé ìsàsí ni ká pè yìí ni àbẹ́fọ́n àbẹ́ẹ̀dì àbẹ́pè àbí àìmọṣẹ́ kọ orógùn tó mórógùn tó fi torí bomi gbóná. olóye lọ̀rọ̀ yẹn lè yé ọ̀rọ̀ yẹn nítumọ̀. àwọn àgbà onílàákàyè ọlọ́gbọ́n onímọ̀ tí Yorùbá àjìnlẹ̀ yé òun ló lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn torí pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye tí Yorùbá yé dáadáa ẹ ti mọ ìtumọ̀ òwe yẹn àbí kí n là á gan. ìtumọ̀ òwe yẹn náà ni wípé sẹ́mọ̀pẹ́ nìkan ló mú orógùn dání tó fi ti bomi gbóná. wọ́n rán sẹ́ni wọ́n rán orógùn sẹ́ni iṣẹ́ kan ni wọ́n rán orógùn tó fi torí bomi gbóná. tó bá jẹ́ pé orógùn mọṣẹ́ kọ̀ ni kò mọ̀ ní torí bomi gbóná. bẹ́ẹ̀ ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ò ní wípé a tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. eléyìí tí a mú wá fún yín ní ìròyìn tí ó jáde nípa àwọn ọlọ́pàá ọkùnrin méjì kan. kí ló ṣẹlẹ̀ sí àwọn ọlọ́pàá ọkùnrin méjì lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nípínlẹ̀ Ọ̀yọ́? kí ló ṣẹlẹ̀ sí wọn? kí ni àwọn èèyàn sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn? òun náà ni àmúwá fún yín tẹ́yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá níkànnì yìí kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ àti bó ṣe ṣẹlẹ̀. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ ilé bàbá tó bí mi lọ́mọ. nìkan bíi ọlọ́jọ́ méjì mẹ́ta sẹ́yìn ó ní fídíò kan gba orí ẹ̀rọ ayélujára. fídíò yẹn wá ń ṣàfihàn ibi tí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n jẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, ọlọ́pàá méjì, wọ́n ń béèrè owó ìbọ̀bẹ́ lọ́wọ́ arábìnrin kan tó jẹ́ arìnrìn-àjò láti orílẹ̀‐èdè míì wá sí orílẹ̀‐èdè Nàìjíríà. àwọn ọlọ́pàá wọ́n ń béèrè owó ìbọ̀bẹ́ lọ́wọ́ obìnrin yẹn láì mọ̀ wípé obìnrin yẹn ó ń fídíò àwọn ọlọ́pàá yìí lásìkò tí wọ́n ń béèrè owó lọ́wọ́ rẹ̀ yìí. lẹ́yìn tí obìnrin yìí lẹ́yìn ọ̀rẹ́yìn ni ọmọbìnrin arábìnrin arìnrìnàjò yìí ló gbé fídíò fọ́nrán àwọn ọlọ́pàá yẹn jáde táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi táwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹnu àtẹ́ ẹnu àbùkù kan iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ sì mọ̀ wípé ẹ̀rọ ayélujára rèé ayélujára náà ni kí nǹkan má tí ì dórí ẹ̀rọ ayélujára ni ó ti tàn káàkiri débi pé ó dé àrọ́wọ́tó ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. bẹ́ẹ̀ náà ni bí fídíò yìí bó ṣe dé àrọ́wọ́tó ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀ Nàìjíríà, bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá pátápátá ni ó sígínà
ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, bí iṣẹ́ ìwádìí bó ṣe bẹ̀rẹ̀ rèé o lórí ìṣẹ̀lẹ̀ yẹn, lórí fídíò tó jáde lórí ẹ̀rọ ayélujára yẹn. Kí n má fọ̀rọ̀ gùn, lẹ́yìn iṣẹ́ ìwádìí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe, ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, ó mọ̀ gbaṣọ lọ́rùn àwọn ọlọ́pàá yìí, ọlọ́pàá méjì yìí. Ibi tí wọ́n ti ń gbaṣọ lọ́rùn wọn, òun náà ni ẹ̀ ń wò yẹn. Ọlágbára. Kí wá ní ká pè yìí? Àwọn ọlọ́pàá yìí wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa wà níbi tí wọ́n wà yẹn, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú iṣẹ́ bẹ́ẹ̀. Àwọn kan ni wọ́n máa post wọn síbẹ̀. Ṣé owó tí wọ́n ń pa, ìbéèrè ni o, tí wọ́n ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbẹ̀ yẹn, tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọlọ́kọ̀, lọ́wọ́ àwọn arìnrìn-àjò níbẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kí àkàrà tó tú sépo yìí, ṣé àwọn ọlọ́pàá yìí nìkan ni wọ́n ń dá pín, ni wọ́n ń dá kó sápò, àbí ó láwọn kan tí wọ́n ń jábọ̀ fún, ẹ̀ẹ̀kan ló sá post wọn síbẹ̀, àbí station kan sáà ni wọ́n ti ń kúrò, ni wọ́n ti ń lọ sí ibi tí wọ́n ti ń dúró yẹn, àbí? Ṣùgbọ́n òwe tí mo pa ṣáájú náà ni pé àìmọṣẹ́ kọ̀ orógùn ló mú un torí bomi gbóná. Bẹ́ẹ̀ Yorùbá sì ní ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ni tolóhun. Èyí ó máa jẹ́ kọ́, ó sì máa jẹ́ ìṣítí, ìkìlọ̀ fún àwọn kàńdá míì tó bá tún wà nínú iléeṣẹ́ ọlọ́pàá. Yóò máa jẹ́ kìlọ̀ fún wọn. Àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi lórí bí wọ́n ṣe gbaṣọ lọ́rùn àwọn ọlọ́pàá yìí. Ẹ jẹ́ kí n mú èrò àwọn èèyàn, ẹ jẹ́ kí n mú wá fún yín lórí ìṣẹ̀lẹ̀ yìí, kẹ́ ẹ gbọ́ ohun táwọn èèyàn ń sọ. Kẹ́yìn náà kẹ́ ẹ wá jẹ́ ká mọ èrò tiyín, ìwòye tiyín lórí eléyìí, lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́, kó má jẹ́ kí ìṣàṣì ó mú wa, kó má jẹ́ képè ó jà wá, kó má jẹ́ kégùn burúkú, kó má jẹ́ kó jà lórí wa. Kó bá ní ṣẹ́gun ègún, kó bá ní ṣẹ́gun èpè, kó bá ní ṣẹ́gun ìṣàṣì, èpè, ìṣàṣì, ègún, máláṣeyọrí, ìjákulẹ̀. Kọ́bẹ̀ Èdùmàrè kó mú kúrò lórí wa, lórí ọmọ wa àti gbogbo àwọn tó bá fẹ́ràn wa. Ó lágbára o. Ẹ jẹ́ kí n mú èrò àwọn èèyàn wá fún yín, kẹ́yìn náà gbọ́ ohun táwọn èèyàn ń sọ, kẹ́ ẹ gbọ́ ohun táwọn èèyàn ń wí lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Ó ga o. Ẹni eléyìí ní counseling is the best option for them, relieving them of their job. You are only creating additional criminals, more so that these ones already know how to handle guns. I pity all of you in Nigeria. Ẹnìkan ló sọ yẹn o.
ẹlòmíì ní best advice, what will their family be eating? Ẹnìkan ní kí ni family wọn máa jẹ ẹsẹ̀ tí wọ́n já wọn kúrò lẹ́nu iṣẹ́ yìí tí wọ́n gbaṣọ lọ́rùn wọn tí wọ́n lé wọn lọ sílé. Ẹlòmíì sọ̀rọ̀ sí kọ́mẹ̀ntì tí alákọ̀ọ́kọ́ yẹn sọ. Ẹlòmíì ní yes, I agree with you. Ó ní it's better you post them out of road, punish them better than to relieve them from duty. Ẹnìkan ló tún sọ yẹn. Ẹlòmíì ní a kọ́ àwọn tó kù lọ́gbọ́n a sì kọ́ wọn lẹ́kọ̀ọ́. This will teach others a great lesson. Ẹnìyẹn ṣe kọ́ nìyẹn. Ẹlòmíì ní ó dáa báwọn, Ọlọ́run ọba yóò tún máa kó ẹ̀yin ọlọ́pàá máa ṣe. Ẹlòmíì ní it's good, we are waiting for new Nigeria. Ẹnìkan ní nice one, àwọn olójúkòkòrò ọlọ́pàá, àwọn alájẹbàjẹ́. Ẹnìkan ní Jésù ṣeun, ẹ̀kọ́ pàtàkì fún àwọn akẹgbẹ́ wọn ló máa jẹ́. Ẹnìkan ní so because of that they should have leave them. Ẹlòmíì ní do I say they should leave them? Mr. Man. Ẹnìkan ní they are constabulary, not a trained police officer. Ẹlòmíì sọ̀rọ̀ ó ní they will become notorious now. They are part of those stopping them on the way, kidnapping and others. God save us. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì tó ní it's like the Nigeria of our dream is coming on its way, because before, if you read it in newspaper, they will hide it later. Their action on this is the best. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní it is good to show Nigeria about their discipline, but not only the lowest rank. Ẹnìkan ní the short one be like how is the family? What do you bring for us? The tallest one be like give me many. Now they never leave you. You must learn a lesson. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní that is good. This will be lesson to others. Ẹlòmíì ní ó ṣe mí láàánú púpọ̀ fún wọn. Wọn kò kọ́gbọ́n ni bí ti olè, ṣùgbọ́n ìjọba kò bá sì dín ìjìyà wọn kù, àbí kí ni wọ́n dà nínú ìgboro padà nígbà tí kò sí ọ̀nà àtijẹ fún wọn mọ́. Ẹnìkan ló tún sọ yẹn o. Èrò àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀. Ẹlòmíì ní ìgbésẹ̀ tó dára ni a kọ́ àwọn tó kù lọ́gbọ́n a sì kọ́ wọn lẹ́kọ̀ọ́. Oríṣiríṣi òun ni àwọn èèyàn ń sọ. Ẹnìkan ní may you never be victim of these people, my dear. My brother called me this afternoon. He took my car to a supermarket in Ogbomoso town. He went in to get some stuff. On his way back, he saw police trying to remove the car plate number without seeing the driver. No, not that the car is on the move. The guy has to call me. I have to lock the car, not move. After speaking to them, they eventually let him go. Èrò àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀, oríṣiríṣi èrò ni àwọn èèyàn fi hàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa, ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ọba Èdùmàrè kò ní gbaṣẹ́, kò ní gbàjẹ́ lẹ́nu mi, lẹ́nu ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Ṣùgbọ́n ẹ jẹ́ á máa ṣọ́ra ṣe. Ẹ jẹ́ á máa ṣọ́ra ṣe lẹ́nu iṣẹ́,
lẹ́nu òwò lẹ́nu èèyàn láàyò wa ẹ jẹ́ ká jẹ́ kí ọba Elédùmarè ó tó wa ká sì máa bẹ lọ́hùn ká máa gbàdúrà fún ìbùkún látọ̀dọ̀ Elédùmarè èyí náà la mú wá o la ní ká fi tó ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wa ká fi tó yín létí kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ kẹ́ ẹ lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.